Aibatullah Rasulullah sallallahu alaihi wasallam sọ wípé dájúdájú ìwọ̀n oore yóò ṣe déédéé pẹ̀lú ìdánwò Ọlọ́run. Torí ìdí èyí, tó bá rò wípé ìgbésí ayé rẹ le ju ti ẹlòmíì lọ, mọ̀ dájú wípé oore rẹ kò ní ṣe déédéé pẹ̀lú tiwọn. Torí wípé ó ti wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Subhanahu wa Ta'ala tí oore rẹ ṣe tóbi tó fún àwọn ẹrú rẹ̀. Torí ìdí èyí, ìdíwọ̀n oore ó ṣe déédéé pẹ̀lú ìdánwò Ọlọ́run. Tí Ọlọ́run bá fẹ́ràn èèyàn, yóò ṣe ìdánwò fún wọn lọ́pọ̀lọpọ̀, kò ní fún wọn ní ọlá púpọ̀. Kàkà bẹ́ẹ̀ yóò ṣe ìdánwò fún wọn. Ẹnikẹ́ni tó bá tẹ́ lọ́rùn ohun t'Ọlọ́run kọ sílẹ̀ fún Azza wa Jalla yóò rí oore àti ìgbádùn rẹ̀. Inú Ọlọ́run yóò sì dùn sí i. Ẹni tí kò bá tẹ́ lọ́rùn tàbí ẹni tí ó kọ̀ sílẹ̀ ohun t'Ọlọ́run kọ fún, dájúdájú yóò rí ìbínú Ọlọ́run Subhanahu wa Ta'ala. Àwọn àlfáà kan jiyàn rẹ̀ wípé dandan ni ká gba ohun t'Ọlọ́run bá kọ fún ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àlfáà wípé ká ní ìtẹ́lọ́rùn ohun t'Ọlọ́run kọ fún wa, ó ní oore púpọ̀ ju ká ní sùúrù lọ. Ká ní sùúrù ohun ni ká yẹra láti ṣiṣẹ́ tàbí láti máa sọ ọ̀rọ̀ tó lè fa k'Ọlọ́run bínú. Nínú ìtẹ́lọ́rùn ni ká mọ̀ lọ́kàn ara wa wípé ó gba gbogbo ohun t'Ọlọ́run kọ sílẹ̀ fún ẹ Subhanahu wa Ta'ala. Torí bẹ́ẹ̀, tí ènìyàn bá gbàgbọ́ wípé ìṣubú ẹ̀dá ó ní ohun t'Ọlọ́run fi ṣe, dájúdájú wà á máa gbàgbọ́ bẹ́ẹ̀. Ká tó wípé gbogbo ohun tó bá jẹ́ ìṣubú fún ni, òun ni Rabbul Alamin, ọba gbogbo ayé. Ṣé o mọ̀ tí ènìyàn bá lọ sí ọ̀dọ̀ olùwòsàn, yóò ti mú eléyìí tó dájú jùlọ, eléyìí tó mọ̀ ṣẹ́ dáadáa. Tó bá dé ọ̀dọ̀ olùwòsàn, tí wọ́n bá sọ fún wípé kó ṣe báyìí àti báyìí, wípé òògùn náà korò, wípé òògùn náà kò dára lẹ́nu, ó ní wípé kì í ṣe eléyìí tàbí eléyìí, ṣùgbọ́n ó ṣe gbogbo rẹ̀ síbẹ̀. Tí wọ́n bá ní kó ṣe àyẹ̀wò nítorí àìsàn káìsàn, yóò ṣe é. Tí wọ́n bá ní kó wá ìwòsàn lọ sí ìlú Singapore, yóò ṣe bẹ́ẹ̀. Nítorí kíni ó gbọ́kànlé olùwòsàn náà. Agbára Ọlọ́run yóò ṣe gbogbo ẹ̀. Tí Ọlọ́run Allah ńkọ́, Rabbul Alamin, kò ní kọ ohun kóhun fún wa àfi tó bá ní gbogbo ìmọ̀ nípa rẹ̀.